ẹgbẹ́ ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá Nation tuntun kan tún ti jáde o, èyí tó yàtọ̀ sí èyí tí àwọn ọ̀jọ̀gbọ́n bá jẹ́ Akíntóyè àti olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ń ṣe. ìyún ẹgbẹ́ Yorùbá Revolutionary Movement wọ́n pè ní YOREM, àwọn náà má ti jáde o. bẹ́ẹ̀ ni wọ́n ti kéde wípé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ ńlá kan báyìí láti jẹ́ kí Yorùbá kí wọ́n kúrò lára Nàìjíríà ní kíákíá, èyí tí wọ́n pè ní Yorùbá Constituent Assembly, níbi tí gbogbo ọmọ Yorùbá yóò ti pàdé tí wọn yóò fi mọ̀ ṣọ̀kan, tí wọn yóò sì fi okùn ṣọ̀kan pé àwọn kò sí lára Nàìjíríà mọ́ o, àwọn fẹ́ lọ dá orílẹ̀-èdè ara wọn sílẹ̀. kì í ṣe ìròyìn mọ́ pé oríṣiríṣi ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ló wà pọ̀ káàkiri, bẹ́ẹ̀ ni wọ́n lé ní 10, wọ́n lé lógún o. ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù ó ní ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà tẹ́lẹ̀, èyí tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wà tẹ́lẹ̀ ó tó di pé bàbá fìbínú kúrò ńbẹ̀, tó sì jẹ́ pé ẹgbẹ́ Yorùbá Self Determination Movement ìní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wà báyìí pẹ̀lú olóyè Sunday Ìgbòho. ṣùgbọ́n ní báyìí o, nítorí tí wọ́n ní àwọn kò mọ ìgbésẹ̀ táyé ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n ń gbé mọ́ lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá, àti pé ó dàbí pé nǹkan kò sẹ́nu rẹ̀ mọ́, ẹgbẹ́ tuntun míì má tún ti dìde, Yorùbá Revolutionary Movement YOREM iná pera wọn o. ẹni tó sì jẹ́ olùṣàkóso ìyún alákòóso ẹgbẹ́ náà ilẹ̀ nìkan tó ń pè ní Comrade Wálé Balógun. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC ní Comrade Wálé Balógun tẹ́lẹ̀, tóun náà jìjàǹgbara fún ẹ̀tọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Káṣímáwò Ọláwálé Abíọ́lá MK Abíọ́lá lásìkò tí ìjọba Ibrahim Babangida fagilé ètò ìdìbò ààrẹ June 12 ọdún 1993. ọkùnrin wa ti jẹ́ kó dímọ̀ o wípé lásìkò yìí kò sí nǹkan tó ń jẹ́ kéèyàn ṣàtúntò tàbí wà lára Nàìjíríà mọ́. olóńgbò àbáyọ ní kí Yorùbá kan dá dúró kan kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ìgbésẹ̀ táwọn wá fẹ́ gbé báyìí ìrìnlẹ̀ káwọn ṣe àpérò ńlá kan tó pè ní Yorùbá Constituent Assembly, níbi tó ti ní gbogbo ọmọ Yorùbá wọn yóò ti fi mọ̀ ṣọ̀kan láti jẹ́ kó di mọ̀ pé ó tó gẹ́ o, àwọn ò sí lára Nàìjíríà mọ́. tó sì ní gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá báyìí táwọn ń wọ̀ lókè wọn ò lè gba àwọn la o, pàápàá Ààrẹ Bọ́lá Tinubu. kódà oníjọba Yorùbá báyìí yan ìjọba Ààrẹ Bọ́lá Tinubu kò lè yọ Yorùbá kúrò lọ́wọ́ oko ẹrú tó wà, ìpànìyàn àti ìjínigbé tó gbalẹ̀ Yorùbá báyìí. olóńgbò àbáyọ báyìí ò ní kí Yorùbá kúrò lára Nàìjíríà, àti pé ẹgbẹ́ kan ṣoṣo tó lè ṣe báyìí tí gbogbo ọmọ Yorùbá ní láti tẹ̀lé àti láti ṣàtìlẹ́yìn fún òun ẹgbẹ́ Yorùbá Revolutionary Movement ìyẹn YOREM.